òṣèré orí ìtàgé ilé wa ìyún Lateef Adédìméjì ó ti padà reply àwọn tó ń sọ̀rọ̀ sí ìyún online. Kì í ṣe pé àwọn náà ń sọ̀rọ̀ sí o, ṣùgbọ́n àwọn náà ń sọ èrò tiwọn àti wípé ṣé ẹ mọ̀ yìí pé ẹni ó bá jàjà dókè, ẹ má jà á sọ wípé lóòótọ́ tíyẹn bá jàjà dókè nídìí iṣẹ́ tó ń ṣe, àánú Ọlọ́run wà ńbẹ̀. Bákan náà ẹni yẹn náà kò káàárẹ̀ ọkàn, ó ń ṣe takuntakun lọ́lọ́run fi gbéga. Kì í ṣe pé tí Ọlọ́run ò gbéga, kì í ṣe pé òun náà ò mọ̀ ọ́n ṣe o, ẹ má sì wá gbọ́ o. Ṣùgbọ́n n tó súnmọ́ ni pé ẹni yẹn náà iṣẹ́ takuntakun ló ṣe tó fi dókè. Ẹ má jẹ́ á pọ̀ lọ́rọ̀, gbogbo yín náà lẹ́ran tí eyín wọ́wọ́wọ́ tó ń ṣẹlẹ̀ láàrin Lateef Adédìméjì, Ìtú Ìbẹ̀rù àti òṣèré orí ìtàgé ilé wa ìyún obìnrin ìyún Abibat Jannat. Àwọn yẹn náà kì í ṣe pé wọ́n sọ̀rọ̀ Lateef láì dá o. Gbogbo yín tẹ̀ tí gbọ́ interview náà, ẹ lè lọ sáré àwọn fídíò wa àti ṣe àwọn fídíò ní orí ẹ̀. Ṣùgbọ́n Lateef náà ti wá bọ́ sí ìkànnì ayélujára. Ẹ rí i pé ó fi àwọn fọ́tò kan ó fi síbẹ̀. Òun náà fi wá sọ wípé kì í ṣe wípé èmi náà jàjà dókè. Ẹ wo káràkítà eléyìí, ẹ wò bó ṣe ti sẹ́mọ̀ ìpè. Òun náà ó fi àwọn fọ́tò oríṣiríṣi káràkítà tó náà ti play. Ó wá kọ ìyún, ó kọ èèbó kan síbẹ̀ tí màá fẹ́ kẹ́ ẹ ká. Ẹ̀yin náà ẹ ká kẹ́rí n tó sọ. Ó lágbára. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wà ní ẹ jọ̀ọ́ ẹ bá tẹ subscribe button. Ikú aya ikú omi kọ̀ọ̀kan kan bẹ́ẹ̀ kò ní wọlé tọ̀ wá.